jòkó bá ti dọ́gba ń bi aṣọ náà ní kádàrá wò dọ́gba. a ti wá jòkó táṣọ wáyà tọ̀tọ̀ síra wa yìí bẹ́ẹ̀ náà ní tí kálukú ń fi àti tí ń ṣe wáyà tọ̀tọ̀ síra wa. ṣùgbọ́n tó o bá mọ̀ tó o nígbàgbọ́ nínú Ọlọ́run pé o lè rí ọlá gbà lọ́dọ̀ Ọlọ́run látàrí báyìí ká nẹ́bù wa Muhammad bá ń yọ̀ bá nẹ́bì kó lókè pé sallallahu alaihi wasallam. ẹlòmíì ń bẹ láàrin méjì wa yìí ó ti fẹ́ kúrò nílùú ìtìpẹ́ kò tí ì rí físà gbà ni. tó bá já sí pé bẹ́ẹ̀ lóore fún ọ tó o gbọ́dọ̀ lọ kó o tó dé yàn Ọlọ́run ó jẹ́ kí físà náà tẹ̀ ọ́ lọ́wọ́ lójijì. ẹlòmíì ń bẹ ó ti ń ronú pé màá kúrò nínú ilé ọkọ mi kó o dẹ̀ kúrò ń bí aburú wà ń bẹ fún ọ Ọlọ́run ó yí ọlọ́kàn padà. Amin. ẹlòmíì ń bẹ wọn ẹjọ́ orí ọmọ gbẹjọ́ ni bí ti ń lóyún náà ní ń bàjẹ́ ẹlòmíì ò tiẹ̀ lóyún àárọ̀ dalẹ́ rí afalibarika ta nẹ́bi bẹ Ọlọ́run ó jẹ́ òfin soyún ó fẹ́ yẹ gbọ́mọgbọ́n. Amin. ẹlòmíì ń bẹ ó níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ṣe rí òjọ́ṣẹ́ bíi kó tà kó mọ́tà ní ń bá káàkiri Olúwa o mọ́ṣá nàró ṣẹ́ rẹ látẹ̀ ní. Amin. ẹlòmíì ń bẹ ń wáyà ní ọlọ́mọṣà